ọjà Kútọ̀ la wà yìí, ọjà Kútọ̀ ibẹ̀ la jẹ́ wà yìí ní Abeokuta níbi tí ìyanu kan gbé ti ṣẹlẹ̀. Ẹjọ́ ẹ má pariwo ẹ̀jẹ̀ níbi tí ìyanu kan gbé ti ṣẹlẹ̀. Ìyanu tó ṣẹlẹ̀ ni wọ́n ní ọ̀rẹ́bìnrin kan kí lórúkọ ẹ̀ Bílíkísù tí ó ti wà ní ipò Bílíkísù Oyèbọ́lá tó ti wà nípò ẹni tí ọpọlọ rẹ̀ fún bẹ́ẹ̀ pé tó ń ṣe gángan láti bí ọdún mẹ́fà gẹ́gẹ́ bí ohun tá a gbọ́. Ṣùgbọ́n ṣàdédé ni wọ́n sọ pé obìnrin yìí ó rí ìwòsàn gbà lónìí látàrí ẹnìkan tí wọ́n sọ pé ó rí tó sì gbàdúrà fún. Ṣé pásítọ̀ náà rí? Pásítọ̀ tó gbàdúrà fún rèé bára rẹ̀ bà ti yá nìyẹn. Ẹ rí i pé gbogbo ògo t'Ọlọ́run ni. Mákindé Fásúnlé lórúkọ mi, ọmọ ayé tí kò gbọdọ̀ pátánù kò tó lè fi. Bá a bá dòrì ká gbá gbá ìkágbá bá dòrì kó ṣe apá ìkóṣe. Bá a bá dòrì ká kọ̀ga kò ṣe é bínú kó sí. Ọlọ́pàá tí òwòṣọ tó mú ni ọmọ Abeokuta àgbà wọ́n ṣe pẹ̀lú iṣẹ́. Ó yá ẹjọ́ máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́nu àwọn ènìyàn. Bàbá pásítọ̀ tí ẹjọ́ ìfọ̀nàbẹ̀rẹ̀ ọjà Kútọ̀ ẹ bá ń gbé ojú omi, ẹ bá ń gbé ojú omi, ẹ bá ń gbé ojú omi, ẹ padà yọ ẹ bá ń gbé ojú omi lójú sókè ojú omi ní òwúrọ̀. Aṣọ tó ń bẹ lára ìkọlẹ̀ lẹ́yìn tẹ́ rí yìí o, aṣọ wèrè gidi ló wà lára ẹ̀, ṣùgbọ́n ó bá ń gbójú sókè ṣùgbọ́n gbogbo aṣọ rẹ̀ wọ́n ti bọ̀. Bàbá wa pásítọ̀ tí wọ́n ní ìṣe ẹ̀kọ́ ẹni ìlú tẹ́lẹ̀ ni. Okay, did you know this woman before? No, sir. Today was my first day. Today was your first day. I was going Please around. talk to Nigeria, talk to the world. What exactly happened here at Kútọ̀ Market today? Okay. And let people hear you from every side of the country now. Yeah, by the grace of God. Your name first. By the grace of God, my name is Evangelist Nahoro. Okay. Iyoha Chris. Okay. So I'm based in Lagos. Okay. So I just arrived from Ondo State yesterday. Okay. I came purposely to Kútọ̀. To in Abeokuta, Ondo State, yes, to carry out the work of God. Okay. By the grace of God. So it was this morning I actually went round. Look at up, stand up. Oh yeah. This morning I went round, go around for outreaches, okay, looking for these less privileged ones, mentally ones who have lost focus in life. Okay, sir. So by God's grace, while going around, I saw some people with leg problem, paralysis. And you pray so for I them? prayed for them. Okay. I'm trusting God for their healing. healings. Okay. So while I was still going around, so let me get to the Kútọ̀. Okay. So getting there, I was a little bit tired. So let me return back to look for where I will rest. So there's a woman I also saw. Okay. That one looked neater than her. Okay. So I prayed for that one. That one knows where she came from. Okay. So while coming, to a surprise, I saw this woman. In fact, I was really in a hurry to minister to her. Okay. So by the grace of God, as she was completely black, so I was touched. This is a soul. You see her as a complete man. I was touched. I was in a hurry. Immediately, I had to move faster and say, "Hey, stop there." The devil inside her doesn't want us to be delivered. The thing was almost resulting to physical fight. Many people that were here when the miracle were going on was almost resulting coming as a physical fight. God, because the Bible says the name of Jesus finish at bow. So I quoted the scripture, and at every tongue should confess that Jesus Christ is the Lord. Kept on quoting the scripture, and at the name of Jesus Christ, the devil inside her has to go. There's no option than to go. Don't pour them water. Don't pour them water. So let's continue. So good Samaritan brought them pure water. Praise the Lord. I was so excited, happy the way I saw the cooperation from people in Kútọ̀ in the market here. So he brought water, brought clothes, changed their clothes, washed her. Yeah, the other one that she wore before, the daddy here. Yes, but was it for kerosene user? Petrol. She used petrol, and then
I saw it, but you can almost feel the smoke there. So they burnt all those things by the grace of God. And then kept on, asking her questions. Now discovered that she was completely healed to the glory of God. What do you call your name, sir? Where do you have your church? Okay, by the grace of God, I'm a full member of Deeper Life Bible Church. By the grace of God, as an evangelist and I'm also a missionary. Do you have a church in Abeokuta here? Yeah, we have a. Does do your outreach? Yes, we have Deeper Life churches all over. Okay. But yesterday actually came as a pastor friend here. I was also have come last year. He has a ministry here. Okay. So which I now came by God's grace as missionary. But not only limited to. My calling is not only limited to Deeper Life. Okay. I go around for outreach. Okay. Thank you very much. The word, as you can see, the wonderful God. This woman has been in a mad book for good 6 or more than that years. But today, God creates its awareness in her. And this woman, she's totally healed now. Amen. God used this pastor to heal her. Pastor, thank you very much for what you did. Show the sorrow. Pastor, dear. Oh, yeah. You don't do it. Oh yes. Hey. One house. Kí lorúkọ ẹ? Sisi. Gbogbo ohun tí a ń bèrè lọ́wọ́ ìgbé ló ń ké. Fọ̀nà àkọ́kọ́ pé kí ayọ̀ nígbà tó ń ké yẹn. Ọlọ́pàá ó lò ó. Yóò gbà wọlé ìfọyọ́yọ́. Àwọn ìfẹ́ ìyàwó rẹ̀. Kí lorúkọ tí ẹ sọ? Kabiru. Báwo ni obìnrin ṣe jẹ́ sí ẹ? Ẹ̀gbọ́n ẹ̀ ni ó ti tó bí ọdún mélòó tó ti wà nípò tó wà ní? 6 to 7 years. Ó ń lọ bí 6 to 7 years. Má wọrí ọ̀yàn o 6 to 7 years. So now ọpẹ́ ní fọ́lọ́ ọba bí owó ṣe rí ẹ̀gbọ́n rẹ lónìí níwọ̀nba ààyè tó sì wáyé níbi tọ́lọ́hún sì dáṣẹ́ dé tọ́lọ́hún tẹ̀tí ìdáṣẹ́ rẹ̀ gbó nípa wíwò sọ̀tún. Báwo ló ṣe rí sí? Inú mi dùn because ohun tá a ti náwó lọ́pọ̀lọpọ̀ lórí mi. Torí tábánikà máa sọ gbogbo ohun tó fi ẹsẹ̀ bọ̀ a lè tèmi sọ́tọ̀. Sọ̀rọ̀ mi yé because ẹni tó wà lórí ìdúró yìí Èkó ló wà. Sọ̀rọ̀ mi yé Èkó ló wà. So débi pé ọ̀rọ̀ ẹ̀ lóòótọ́ ẹ̀gbọ́n mi ni o ọ̀rọ̀ àjẹkù pọ̀pọ̀lọpọ̀ tó máa ń filé lẹ̀. Ó filé sílẹ̀ lọ́la pé dájú wá burú náà but ó filé sílẹ̀ ó lọ sí Èkó ibẹ̀ ló ti náà kọ́. Ó bímọ mẹ́ta lọ́hùn nígbà tí èmi wà ń Ìjẹ̀bú náà ti pè mí pé kí n wá sí pé àǹtí mi wálé o mo níta ló wálé lẹ́ni ta ti wá for good how many years pọ̀pọ̀lọpọ̀ ọdún mo ṣá wà ìgbà tí mo rí wọn bá ní mo rí wọn tó ti wà nínú pé wọn ò lè wọn ọ̀rọ̀ correct mọ́. ẹni tó mú wọn lọ tó ná wọn kọ wọn mo bá mo ní láti sọ pé kí yẹn dúró pé kí nìkan tó ń ṣẹlẹ̀ so ǹjẹ́ kémi lọ ra nǹkan n máa fi padà dé wọn ló ti lọ. Bó ṣàṣewọ̀ láti gbà ẹni ẹ̀. Ṣùgbọ́n lónìí nǹkan bó ṣe ń rà. Mo dúpẹ́ ní inú mi dùn gidi gan. Inú mi dùn torí pápá gan mo ti ń bọ̀ wọ́n ṣe pè báyìí mò ń sáré bọ̀ láti ibẹ̀ ni. Bàbá lọ́jà dà bàbá lọ́jà ọlọ́gbọ̀n bí bàbá lọ́jà ẹ̀ṣin. Díẹ̀ gbọ́ tó lọ fún mi. Ẹ̀yin ọmọ Nàìjíríà tó ń wọ ẹ̀yin ọmọ àgbáyé tẹ̀ kò wá ẹ̀yin náà èrò níbí ọjà Kútọ̀ la wà yìí o. Ìyanu Ọlọ́run ló ṣẹlẹ̀ lọ́jà Kútọ̀ lónìí níbi tí wọ́n gbé ti rí arábìnrin kan tó ti wà nípò àìpé orí fún bí ọdún 6 ṣùgbọ́n tí Ọlọ́run lo ìpàṣẹ pásítọ̀ kan ẹ̀láwòrò tí ara rẹ̀ kó dẹ̀ gbá lọ́jọ́ tòní. Ẹjẹ́ agbọ́n tí bàbá lọ́jà fẹ́ máa sọ. Bàbá lọ́jà.
ẹ ṣe gbogbo mi ni mo fi ọmọdé sọ alias mi bàbá ọjà bàbá ọjà níyẹn bàbá lọ́jà gbogbo ok bàbá ọjà tó akọni wọn láàárọ̀ yìí bó ṣe wá ná tó bá ti wá kútọ̀ pẹ̀lú àìlera rẹ̀ tó bá wá kútọ̀ ó máa rọ́dọ̀ mi nígbà ṣé kò sómi ni wọ́n wọlé wọn lórí náà. báyọ̀ ló kàn rí òun àti máyì láàárọ̀ yìí wọ́n lè jọ ń dráàgì wọ́n ń ṣe kí ni mo ní ojú yín ló ṣe. ojú mi àṣetú kí ni ẹ̀wà ibà mo rí kọ́ ọ̀dẹ̀ ẹ̀ báyìí wọ́n tún lè lọ́mọdà kí lè bóta fẹ́ omi rẹ́kù lé ní mo lè jókòó láàárọ̀ àwọn ẹgbẹ́ ìrírí kan lè láyé ìbèrè sí pé ó ń pè kó mú kí ní ọwọ́ ẹ̀ lẹ̀ kó yẹ pé nígbà tó ní ṣáàyà ọlọ́run bá kò so ó ju tọwọ́ ẹ̀ lẹ̀ ó dẹ̀ mú ó ṣí ọba ṣí kiri orí ẹ̀ wọ́n ní kó mú bí ọ̀dà ó mú ọ̀dà yẹn pé òótọ́ ni kiri yìí o ó dẹ̀ àwọn ra bí ọ̀dà báàgì wọ́n dẹ̀ ń wẹ̀ fún ó wà lọ́wọ́ wọ́n wo bíbá ló ti wẹ̀ ló dẹ̀ ṣe ìjà aṣọ yẹn láyé sùn yìí. aṣọ yẹn ni ẹ ó láyé sùn yìí. a sì máa dé díẹ̀. gbogbo aṣọ. ẹ máa bọ̀ mí kí lorúkọ yín. Sísọ Yèbọ́lá. Ó jẹ́ ìyàwó mọ́mí ẹ̀. Ẹ̀yin lẹ jẹ́ ìyàwó mọ́mí ẹ̀. Ok. Ẹ̀jọ́ náà. Báwo ló lè ṣẹlẹ̀? Nígbà tó sá ó lọ sí Èkó. Èkó yẹn Èkó ló má rì sí. A dẹ̀ ń wá títí a ò rí ṣùgbọ́n a sáà sọ fọ́lọ́ pé tó bá yá ó máa dé. Nígbà tó máa dé òbílẹ̀ bí dáadé ẹ̀kọ́ lé sí lòdò dẹ̀bí kọ́kọ́ gbà wọ́n wá jù ọ̀dọ̀ mi fún bó ṣe dé sọ́dọ̀ mi nìyẹn ó gbọ́mọ dání àtọkọ ẹ̀ sáde pé àwọn àbúrò ẹ̀ déédé àsáàrin nǹpa ẹ̀ ó dẹ̀ ṣe wà lọ́dọ̀ mi nìyẹn ó dẹ̀ lọ sí jẹun tuntun lè dádì ẹ̀ lẹ́tà ṣá láti gbà tí ọkọ ẹ̀ ti mú wá láti Èkó tàbí pé ìyàwó ọmọ èèyàn ti ṣaláìsí torí àwọn ọmọ ibi tó náà kọ sí lẹ́kọ̀ọ́. ó bẹ ewu tó wá ṣẹlẹ̀ lónìí bóun ló ṣe ní lára yín. ọjọ́ rẹ̀ ńlá fún mi torí mi respect ẹ̀. àárọ̀ yìí nígbà tí mo ti jí wá sí Kútọ̀ láàárọ̀ yìí báwo ṣe ń lọ ọ̀kadà mo gbé ó kú díẹ̀ kí n dé ọ̀nà mo ní bíríkì ló ń jáde lọ yìí ṣùgbọ́n nígbà tí wọ́n wá pè mí láti ilé wa níjẹun tuntun wọ́n ní kí n pe nọ́mbà mọ́mí ẹ o kí n pe nọ́mbà àwọn àbúrò ẹ o mo ló dá o báwo dẹ̀ ṣe pe nọ́mbà gbogbo ògo tó torí mi respect ní ìtẹ́ ọmọ tá a lè fi dúpẹ́ yàtọ̀ sọ́lọ́run ọba tó bá wa ṣe láṣẹ pé àti àṣeyọrí. ọ̀dà ọjà Kútọ̀ làwà yìí ní Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn ẹ wo bí ọjà Kútọ̀ làwà yìí o ọjà Kútọ̀ làwà yìí aṣọ bílíkì aṣọ tó ti fi wà ní ipò wèrè fódìdí ọdún mẹ́fà òun là ń rí tó ń sùn òun ló dáná sùn yìí o ẹ̀yà ọdún mẹ́fà òun ló gba àkóso tí Ọlọ́run jẹ́wọ́ rẹ̀ ní pásítọ̀ ipò kan pásítọ̀ ìnáwó bàbá yìí lọ́lọ́run gbé ògbó rẹ̀ lọ́wọ́ pé ìwọ́n máa lò gẹ́gẹ́ bí ẹni tó tu arábìnrin yìí sílẹ̀ ẹ bá bá a ṣí ẹ̀ rí pé ẹ̀kọ́ ńlá lélẹ́yìí ẹ̀kọ́ ńlá ni o ẹ̀kí náà wọ ẹni tó ṣe wèrè fódìdí ọdún mẹ́fà tọ́lọ́run dẹ̀ gbàdúrà rẹ̀ nínú ọjà Kútọ̀ la wà yìí nílùú Abẹ́òkúta ẹ̀yin náà rí ọ̀rọ̀ àwọn èèyàn ló ń bá dúpẹ́ tí wọ́n bá ṣàjọyọ̀ yẹn lágbára lọ́wọ́ ọmọ wa ò ní ya wèrè ìrọ̀wọ́ ò ní ya wèrè wàhálà àdàbọ̀ ò ní jẹ́ tẹnìkọ̀ kan wa gbogbo àwọn èèyàn tó wá lè wò kí wọ́n wà nínú ipò bẹ́ẹ̀ Ọlọ́run ọba òkè tó wo ọlá bó ti dáwọ́lé ibi kí Ọlọ́run ó dáwọ́lá ọ̀nà lágbára lọ́wọ́ Ọlọ́run ọba Mákindé kọ́ sílé lórúkọ mi ọba ayé tí kú ọ̀gbọ̀rọ̀ pátárù ọ̀gbọ̀rọ̀ gbére báwa dòrì kápá kó lè kápá bá dòrì kó ṣe àpò lè kó ṣe bàbá dòrì kápá ga kò ṣe bínú kó sí ọlọ́pàá tí òwò